àìsàn onílé mú fún ìwọ ọmọbìnrin ò dájú o káyọ̀ ni ò lọ wálé nǹkan tí kò ṣe máa fọmọ ilé rẹ̀ sínú ilé kókú tó lọ bọ́ bọ́ọ̀rọ̀ ṣe jẹ́. mo ti fún ní paracetamol. paracetamol làṣà tó ṣe tó wọ̀ bọ́ọ̀lù. olùwà àbí kílódé bí ó bí mo ṣe bá lè ọ̀gá o kárí wo àná dé ńkọ́ kárí wo òde sásìkò ńkọ́ mo fẹ́ fọmọ ọlọ́mọ kú fún mi lé fún mi àbí tó lọ bọ́ bó ṣe jẹ́. dá mi sílẹ̀ fún ọ ìgbàjú àtẹ̀yìn ẹlẹ́nu jábàjábà máa lọ sínú ilé Olúwa fẹ́ lálàáfíà o. Ọlọ́mẹ̀ka rí wàhálà o ẹ́. kí ni tiẹ̀ kí n bá ń bọ̀ síbítù. àmọ́ nílé sí o. ẹbẹ̀rẹ̀ mo fún àwọn nígbòrò àbúrò padà ọmọ ọkọ ìrìn náà nígbòrò àbúrò. mo gbé tèmíta yé mo bá. Tèmíta yé. pẹ̀lú nǹkan tí dókítà sọ fún mi ó ní gbogbo nǹkan táwọn dàbí bó ṣe làwọn ò lè sọ pé ẹ̀sán pàtó báyìí ló ṣe mí fún nípa ìdí èyí tó bá dáa ká lọ fi ẹsẹ̀ ìletò. ẹsẹ̀ ìletò kí ni káfíńsẹ̀ ìletò ẹni tí àmọ́ límọ̀nà ẹ̀ my dear ṣé bí ẹ̀mọ̀ bí ní fún ṣe wọnú ilé nígbà tá a gbé vacancy síta pa àwọn driver ipasẹ̀ ẹni mú fútó wálé ó lè wálé ní yàrá máa mọ àwọn èèyàn ẹ̀ but ká kọ́kọ́ wò wẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ tó lọ ọdún méjì àbọ̀ ń bí wá sí kí báyìí wá ní ká máa fẹsẹ̀ ilé tọ̀ ilé ìdá mi. my dear ọdún kan dẹ̀ wà tẹ́ pé èmi àti ẹjọ́ jáde tó ń sọ fún mi lọ́dún yẹn pé Ìbàdàn ló ń ti wá. kí ni wọ́n wá rò kí ni ìmọ̀ràn kí ló rò pé a lè ṣe. àmọ̀ràn mi ni pé ẹ̀wọ́ number one náà a lè gbé mú fún wá sínú ilé yìí o torí pé ọlọ́mọ ẹ̀ kárí ibi tó bá lọ ṣe bí ìgbé mú fún wá sínú ilé tó bá lọ kú sí wa lọ́rùn wọ́n sọ pé ó lè sọ pé ṣe la fi ṣòwò ó lè sọ pé ó ní nǹkan tó a fi ṣe nǹkan tí mo lè sọ sí ni wípé bóyá ká gbé mú fún ká gbé lọ sí Ìbàdàn ká falẹ̀ wọlé ká padà lálẹ́ yẹn bàbá tí àǹtí rẹ̀ bá máa fi mọ́ bí wọ́n rí àwọn tó mọ àwọn èèyàn ká mú lọlé wọn tí ọ̀rọ̀ adé fi kúrò lọ́rùn wa because ọlọ́mọ ẹ̀ka rí ibi ọlọ́mọ ẹ̀ka ló kó èèyàn lọ́rùn. ẹ̀mí ọlá oníkàfà lè gbé mú fún Ìbàdàn ká dé gáràjì kan ká jáde lẹ́yìn ká mú òkun ṣìkà. ọlọ́run àkọ́ àwọn ṣe. àwọn ọmọ bá ṣe wà ń bí yá àwọn ọmọ ká pọ̀ ní ṣùgbọ́n níyàwó ẹrú kú ṣayé kó a máa ṣiṣẹ́ ìlú àbí ìlú ti fẹ́ lórí àpamọ́ bọ́ọ̀lẹ̀ sí pọ̀ sí.
arábẹ̀rẹ̀ ló fi àwọn àgbọ̀n àti arábẹ̀rẹ̀ ló padà òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ìgbà kọjá máa tẹ̀lé Agada gbogbo ni méjì. Yóò náà ráyè lóye mímú lórí. Ṣé ìwé ẹni iṣẹ́ kan ń bẹ kí wọ́n sì bẹ́ẹ̀ bá fẹ́ kọ́mọ yìí kó padà já ayé kó sì yà dáadáa. Torí gbogbo ó ti ṣe kí o ti ṣe báyìí kò sí ṣe gbogbo. Bó bá yá bẹ́ẹ̀ sẹ́nu ìyé wọn ṣàlẹ̀ yìí. Ìyẹn ní bí wọ́n bá ṣàlẹ̀ jẹ bẹ́ẹ̀ ni ìgbà tó bá yẹ sẹ́lẹ̀ tí wọ́n tó ti. Rárá àwọn ọ̀pọ̀ iṣẹ́ gidi tó wà ṣe ní ìsìn tí a nígbà gbọ́ ọ̀gá rẹ̀ ó sì ń gbà ní ẹ̀yìn náà bẹ́ẹ̀. Yóò wá padà lọ yóò lọ lè bá ìyàwó ọ̀gá rẹ̀ wọ́n tún jẹ ní àṣepọ̀ padà nínú ara rẹ̀ fi lè yá o bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò burú jù báyìí lọ. Ìjà ti rí ẹsìn ẹsìn láti ọ̀dọ̀ ìdìbò náà mọ̀ ìbòlẹ̀ rẹ̀. Kò lẹ́kọ̀ọ́ kò lé tutù bọ́ láti wọ́n fi mú lára rẹ̀ dáná. Ẹ̀yin ti gbòòrò. Olùdọ́dọ̀ máa ń lọ olùdọ́dọ̀ ẹ ṣeun ó yá gbogbo orí ẹ bá lọ ẹ lè wá o. Máa ní ìṣó àbẹ́ òkun wá ní ìlú ẹ ṣeun bá lọ ẹ ṣe tí mo wúwo. Ilé ìlú àwọn ọmọ mi ò ní pé tó bá kú ìdòdòdòdò lọ́dún yìí wọ́n ń lóye. ẹ mọ bọ̀dá tó ń lọ yìí. Tani mi ò mọ lóní tí mo. Street kẹta púpọ̀ Ṣọlá street tó máa ń wa madam wa ra ọjà ń bíbà. èèyàn mélòó ló fẹ́ mọ̀ ní kọ́sítọ́mà wa kí ni ìgbà tó wá ń ṣe tó ń gbọ̀n lọ́rùn bẹ́yẹn. Èyí mi o. Ọlọ́run kó ṣàánú wa o. Àmì ó lè jẹ́ gbóná ló sọ́dà bẹ́ẹ̀ yẹn o ọlọ́mọdé aṣọ orí burúkú o. Ilé ìkọjá gbóná tí ń gbọ̀n lórí yìí. Aṣọwà débẹ̀ nọ́mbà 2 ni. Nọ́mbà 2 ló bẹ̀rẹ̀ sí ní kíkẹ́ látàárọ̀ ó láti rìn ní káàkó ìdájọ́ ìlọ ìyẹn. Mo ní ìdí mi. Ayé mi tọrọ ru eléyìí wò gan kí ni gbogbo eléyìí báyìí ibi tó gbégbé fún dídí ọdún 2 sí 3 lóòtú mọ̀nà lábẹ̀rẹ̀ sí ní rìn káàkiri. Ibi ni o ìgbòho mi gbogbo. Bẹ́ẹ̀ rẹ́nu ẹ̀ nọ́mbà 2 ayé mi. Oh God, mo ní nọ́mbà 2 náà. Wọ́n gbogbo bàbá tí ń bọ̀ láti wá nọ́mbà 2 àríbi tó gbé jẹ́ nọ́mbà 2 tó o sì mọ̀ pé owó díẹ̀ ni mo mú dání látàná láti bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri. Wọ́n ti ẹ̀ ti dá bẹ́ẹ̀. Wọ́n ti kọ́ sí wọ́n mọ́tò ìlànà ládé.
ṣùgbọ́n yóò jẹ́ ti owó tí ó ń ti lé ní owó dé tiẹ̀. ẹ máa gbọ́ nọ́mbà 2 yìí lọ. lórí nọ́mbà 2 láti jẹta báyìí nísìnyí láti wà